Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo rẹ̀ tó ń jáde nínú wa. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ó ń bá wa kálọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, ọwọ́ tẹ́ sì fi ń tẹ like tẹ́ fi ń share kò kúkú ní bàjẹ́, etí náà tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di ní orúkọ títí Elédùwà. Orúkọ tèmi náà ò yípadà o, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ní orúkọ títí tèmi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ìdílé olùkọ́ tí wọ́n pa ní Ọ̀yọ́ bẹ ìjọba àpapọ̀ pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti gba òkú rẹ̀ padà. Ìdílé olùkọ́ kan tí àwọn ajínigbé pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ ìjọba àpapọ̀ Nàìjíríà àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n ṣe gbogbo ohun tí ó ṣeé ṣe láti gba òkú olóògbé náà padà kí wọ́n lè ṣe ìsìnkú tó yẹ fún un. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe ròyìn náà, àwọn ọmọ ẹbí sọ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, wọ́n ti wà nínú ìbànújẹ́ ńlá. Wọ́n ní ohun tó kù fún wọn báyìí ni kí wọ́n rí òkú ẹni tí wọ́n pàdánù, kí wọ́n sì fi sìn ín gẹ́gẹ́ bí àṣà àti ìgbàgbọ́ wọn ṣe jẹ́. Àwọn ọmọ ẹbí ṣàlàyé pé olóògbé jẹ́ olùkọ́ tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ rẹ̀, ẹni tí ó ti fi púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́. Wọ́n ní ikú rẹ̀ ti fi ìrora ńlá sí ọkàn gbogbo ìdílé. Wọ́n tún sọ pé wọ́n ní ìgbọ́kànlé pé àwọn iléeṣẹ́ ààbò lè ṣe àfikún ìsapá láti wá ibi tí ara olóògbé wà. Wọ́n bẹ̀ pé kí ìjọba máa ṣe fi ọ̀rọ̀ náà sílẹ̀. Àwọn olùgbé agbègbè náà fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n ní ikú olùkọ́ náà jẹ́ ìpàdánù kì í ṣe fún ìdílé rẹ̀ nìkan, ṣùgbọ́n fún gbogbo àwùjọ àti àwọn akẹ́kọ̀ọ́ tí ó ti kọ́. Àwọn olórí àwùjọ pe àwọn iléeṣẹ́ ààbò láti túbọ̀ ṣiṣẹ́ láti dènà ìjínigbé àti ìkọlù kí àwọn ènìyàn lè máa rìn kiri láìsí ìbẹ̀rù. Àwọn amòye lórí ààbò sọ pé ìfọwọ́sowọ́pọ̀ láàárín aráàlú àti àwọn iléeṣẹ́ ààbò ṣe pàtàkì. Wọ́n ní ìsọfúnni tó pé lè ràn wọ́n lọ́wọ́ láti yanjú irú ọ̀ràn bẹ́ẹ̀. Wọ́n tún rọ ìjọba pé kí wọ́n máa fi agbára sí ìdáàbòbò àwọn olùkọ́ àti àwọn ilé ẹ̀kọ́, pàápàá ní àwọn agbègbè tí ìṣòro ààbò ti pọ̀. Títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, àwọn aláṣẹ sọ pé ìwádìí ṣì ń lọ, wọ́n sì ń bá a ṣiṣẹ́ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti láti ran ìdílé náà lọ́wọ́. Ọ̀pọ̀ aráàlú ti fi ọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí ìdílé olóògbé náà, wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní agbára láti farada ìpàdánù náà. Nípa ìdílé náà tún bẹ ìjọba àpapọ̀ pé kí wọ́n má ṣe dáwọ́ ìsapá dúró títí tí ara olóògbé yóò fi padà sí ọwọ́ wọn, kí wọ́n lè fi sìn ín ní ọlá àti ìbámu pẹ̀lú àṣà ìdílé wọn. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ o. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.